lórí ọ̀rọ̀ ikú Mohbad ọ̀rọ̀ má ti tún bẹ́yìn yọ ẹgbẹ́ ohun tó tún pa Wùmí Ajíbóyè àti ọkọ rẹ̀ àtijọ́ Ṣẹ́gun Ògúngbèpọ̀ ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. lórí ọ̀rọ̀ ikú Ìlérí Olúwalọ́ba ìyá Mohbad ọ̀rọ̀ náà má ti tún bẹ́yìn yọ tí kò sì jọ wípé ọ̀rọ̀ náà yóò dẹkùn àti máa jà ròyìnròyìn. ilé ẹjọ́ tó fìkàlẹ̀ sílùú Èkó ti pàṣẹ wípé kí àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA láti mọ̀ bóyá Mohbad ló bí Liam kó wáyé. adájọ́ Adéfisóyè Ṣónúgà pa láṣẹ nínú ìdájọ́ rẹ̀ lórí ẹjọ́ tí bàbá Mohbad pè láti mọ̀ bóyá ọmọ òun ló lọ́mọ. adájọ́ náà sọ pé kí àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA méjì ni ó kó wáyé, ìkan lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìkan lórílẹ̀‐èdè mìíràn. àwọn aṣojú méjèèjì fún bàbá Mohbad àti Wùmí yóò wà níkàlẹ̀ nígbà tí wọ́n bá ń gbẹ̀jẹ̀ náà tí àyẹ̀wò náà yóò wáyé nílé ìwòsàn ti ìjọba. bákan náà ni àwọn nǹkan ara olóògbé Mohbad ni wọ́n nílò láti fi ṣàyẹ̀wò náà èyí tí bàbá Mohbad yóò sanwó rẹ̀. bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣèré méjèèjì yìí fẹ́ra wọn mọ́ ìyẹn Wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè, àwọn Yorùbá sọ pé ọjà tó mọ́ bá ti wọ̀ òkúta ti wọ̀. wọ́n ti fẹ́ jọ gbé àgbéléwò síta papọ̀ báyìí tí wọ́n sì ń bẹ àwọn olólùfẹ́ wọn láti bá wọn wò ó. ọ̀rọ̀ yìí ló ya àwọn ènìyàn lẹ́nu látàrí ọ̀rọ̀ tí wọ́n ní Wùmí sọ nípa bàbá ọmọ rẹ̀ táwọn èèyàn ò sì lérò wípé kankan tún lè pa wọ́n pọ̀ mọ́. níṣe làwọn olólùfẹ́ àwọn méjèèjì ń gbà ládùúrà pé kíṣẹ́ tó fẹ́ pa wọ́n pọ̀ kó jẹ́ kí ìfẹ́ padà sáàárín àwọn méjèèjì, ṣùgbọ́n táwọn kan sọ pé kò lè ṣeé ṣe nítorí pé ó jọ wípé Wùmí Ajíbóyè ti lẹ́ni tó ń fẹ́ báyìí látàrí bí àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe ń pè níyàwó sínétọ̀ níbi òkú bàbá Ọdúnládé Adékọ́lá.